ẹ má àmọ́ wo àwọn fíìmù Yorùbá yẹn ṣàṣà ní fíìmù tẹ́ máa rí 5 million views ṣàṣà lẹ́ máa rí pẹ̀tẹ́ bó tàwọn tolóyìnbó yẹn Omoni Obole 20 million views Bímbọ́ Adémọ́yè tó yẹ àwọn fíìmù tó ń ṣe 10 million views with Kadiri 5 million views 10 million views bùtà tó nígbà tó wá kan ti Yorùbá yẹn 500,000 views. Àròrò ni. Ó ṣe ìyàwó kò ṣe ìyàwó àmọ́ pé ẹnu mọ́jọ́ mẹ́ta ẹ̀yìn náà ẹ̀kan lẹ̀kùn kejì. Báwo ló ṣe mọ̀ pé lẹ́kùn kejì ni? Ó lè jẹ́ kẹrin. Tọ́ ó dà má jẹ́ nsàn tí kò wà founded he who allege must prove in the court of. No bàbá. ṣé àwọn pé ẹ̀kan lẹ̀kùn tuntun ṣé ká ló bẹ̀. Mò ń kàn kan lọ́wọ́. Ẹ tuntun kàn mí. Lọ́la bisimilà. Ọ̀rọ̀ ẹnu wọn gan àwọn commenters. Ọ̀rọ̀ ẹnu wọn yàtọ̀ sí pé kò ní làákàyè wọ́n tún wá gọ̀. Ó lè má jẹ́ ẹ̀sìn òbọ̀ nígbà tẹ̀sí lọ́sọ̀rọ̀ ọmọkùnrin. Mi ò fi gbà kan jẹ́ playboy mi ò lórí obìnrin period. Àwọn ẹlòmíì wọ́n máa ń bá wà ní wọ́n máa ń bá wọn wá mo láwọn ọ̀rẹ́ ẹ̀ pé wọn àti ẹ̀ fáìn tó mi Kúnlé Afọláyan kò bájọba ṣeré Bọ́lá ń lọ sí Peters ò bájọba ṣeré. Àmọ́ gbà kan wọ́n ní Kúnlé Afọláyan pé wọ́n gba Bank of Industry loan àbí ó ṣe bá kọ́. It's business. Bank is a bank. Okay. It's a business. Ṣé o lọ o yáwó o ní kó fi ṣe nǹkan tó fẹ́ o dẹ̀ dówó padà. It's a business, yes. That's what banks are for. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo ló bọ́ sójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ fi kalẹ̀ sí. Lórí ètò yìí mo ṣàlàyé fún yín nígbà tá à ń bọ̀ mo ní àlejò tí mo gbé wá fún wa lénìí ògbóǹtarìgì ni wọ́n lóòótọ́ wọ́n wà lára àwọn tí wọ́n jẹ́ kí iṣẹ́ yìí wọn àwa kan tá máa rí wọn ń gbóhùn sáfẹ́fẹ́ kódà wọ́n ṣe eré àgbéléwò wọ́n jẹ́ olùdarí ẹ̀ka pọ̀ tí wọ́n yà sí ní ẹ̀ka eré ìdárayá wọ́n á wò pé àwọn dáàdì wa lóòótọ́ torí irú iṣẹ́ tí wọ́n ń ṣe irú iṣẹ́ báyìí náà ni àmọ́ wọn kì í sábà jókòó láti jẹ́ wípé àfọ̀rọ̀wá wọn lẹ́nu wò torí iṣẹ́ ti papọ̀ tá a fi rí wọn ò wá ṣe wàhálà o ó ti pẹ́ díẹ̀ tá a ti wà lórí wọn o ẹ̀yin náà mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ Patrick Doyle wọn kì í bá wọn hìrà tí ò lọ́mọnú ẹ káàbọ̀ sórí ètò wa sà. Ẹ ṣé gan. Èmi àti nǹkan jọ wá tún wá wọṣọ dọ́gba ẹ̀rọ ọlọ́run bí ẹ kújọ́ mẹ́ta àwa nìyẹn. ẹ bá mi káwọn olólùfẹ́ yín. Mo lólùfẹ́. Ẹ láwọn ọmọ olólùfẹ́ o. Ok ẹ̀yin tí nífẹ̀ẹ́ sí mi ẹ ṣe ojú tẹ́ fi wò wá ò ní fọ́ ìfẹ́ tá a dẹ̀ ní iṣẹ́ ló máa túbọ̀ gbèrú sí ẹ ṣe ẹ kúfẹ́. ó dà ẹ jẹ́ ká wo ibi tí iṣẹ́ yìí ti wù yín gẹ́gẹ́ bí èèyàn kan ẹ̀ ń gbóhùn sáfẹ́fẹ́ broadcaster ẹ̀ ń ṣe olùdarí eré ẹ̀ ń ṣe eré àgbéléwò entertainment lápapọ̀ ṣé nǹkan tó ń wù yín ṣe láti ilẹ̀ ni àbí àyàbá ló jẹ́ tó wá fi di iṣẹ́ tẹ̀fí wá nífẹ̀ẹ́. ṣé àwọn ẹlòmíì wọ́n ní àǹfààní láti ṣe nǹkan púpọ̀ wọ́n dẹ̀ wá sọ pé òkè eléyìí la fẹ́ràn jù mú la fẹ́ ṣe. Èmi láti ìgbà tí mo bẹ̀rẹ̀ tí mo ti parí school mi níṣẹ́ mi tí mo ṣe wá jẹ́ pé mi wá lè sọ pé bóyá nǹkan mi lè dùn ju èyí tí mo ṣe lọ́wọ́ ìlọ tó mi bá wọn ṣe nǹkan mi ju eléyìí lọ so kò sí mi ní nǹkan kan láti sọ iṣẹ́ tí mo àdáyébá kàṣà pé bẹ́ẹ̀ pé iṣẹ́ àdáyébá mi rè àmúwá ọ̀run iṣẹ́ tọ́lọ́run fún mi láti ṣe ohun dẹ̀ mo ti ń ṣe ó dẹ̀ tẹ́ mi lọ́rùn. àmọ́ agbóhùnsáfẹ́fẹ́ la fi mọ̀ yín ibo làwọn tó kù ti wá wọlé wá. gbogbo ẹ̀wọ́ wọn tọmọ́ra wọn ibi tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ náà ló máa rá àwọn tó ń darí ètò ibi tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ló máa dáhùn tó ń ṣe eré orí ìtàgé so gbogbo ẹ̀wọ́ tọmọ́ra wọn at the end of the day
tí ẹ bá ń ṣe eré orí ìtàgé tí ẹ ń ṣe act ó ń gbóhùn sáfẹ́fẹ́. kò wá ṣe pé bóyá ìkan ló lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹ̀ tún wá wọnú kejì ẹ̀ tún wá wọnú kẹta bó ṣe ń lọ. gbogbo ẹ̀ nǹkan kan ṣàrò pé inú kòkò kan ní gbogbo ẹ̀ wà ó dẹ̀ ń yí mọ́ra wọn àti yí mọ́ra wọn ẹni tó ń gbóhùn sáfẹ́fẹ́ ti dẹni tó ń ṣeré orí ìtàgé ẹni tó ń gbóhùn sáfẹ́fẹ́ ti dẹni pé ibi tó ti ṣiṣẹ́ yẹn dé ó ti kọ́ṣẹ́ wọ́n ṣe ń darí ètò so bó ṣe wà nìyẹn. tó ó máa nira láti sọ pé eléyìí báyìí lẹ fẹ́ràn jù báyìí. no àti gbóhùn sáfẹ́fẹ́ ìyẹn mo fi bẹ̀rẹ̀ òun dẹ̀ ní tí wọ́n bá bí mi tí wọ́n bá máa wo passport mi pé wọ́n profession broadcaster lè máa bá ń bẹ̀. ìyẹn lẹ wá yàn láàyò jù nìyẹn. ìyẹn ni mo fi bẹ̀rẹ̀ yé mo dẹ̀ ṣe dọ̀la tó bá jí mi lóòrùn. ẹ ń gbóhùn lọ nìyẹn. straight away. tọ ẹ wá jẹ́ ká wò nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣeré àgbéléwò stage lamọ̀ tẹ́ fi bẹ̀rẹ̀ kí làwọn nǹkan ìwúrí tó wà ń gbà yẹn tẹ́ lè sọ wípé kò sí ń sin o lóòótọ́ ìsìn a tún lè lò ó dáa àmọ́ nígbà yẹn náà àwọn benefit àwọn nǹkan tá enjoy tí ò sí ń sìn lórí àwọn nǹkan wo. ìsìn ló dùn jù o. ìsìn ló dùn jù o. ó dùn rárá ń gbà yẹn. ó ló dùn bọ̀ ìsìn ló dùn jù. gbogbo nǹkan ká ṣàṣọ pé gbogbo nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ yẹn àdé ọlọ́run fún aláǹfààní láti ṣe àwọn bàtà dẹ̀ ń ṣe ń gbà yẹn ìfẹ́ la fi ń ṣe ó jẹ́ nǹkan tí ó wù wá láti ṣe ó jẹ́ nǹkan tó bá ti ń ṣe ó múnú wa dùn bọ̀ nísìnyí bó tiẹ̀ múnú ẹ̀ dùn bí ò múnú ẹ̀ dùn tó bá gbọ́ nǹkan tó máa jáde ń bẹ̀ ìwọ kọ́ ọ̀rọ̀ máa dádùn ẹnu so bá ṣe wà ń sìn náà ló dájú golden age of media and entertainment lawa this is the time of the harvest time. so tabanika máa pààrọ̀ báyìí ibi tó dùn yìí báyìí ẹ̀yin gangan lẹ ń kéré iṣẹ́ tẹ́ ẹ ti jẹ ọlọ́run adé túbọ̀ máa lọ́ra ẹ̀mí yín. àwa la bẹ̀rẹ̀ àwa la jẹ́ kó dùn but owó tó wá wọ̀ ń sìn àti gbogbo àǹfààní tó wá wọ̀ ń sìn àwọn tó hàn tó wà ló gbádùn bọ́ àbínú tó gbé pẹ̀lú ẹ̀nu àwọn náà tiẹ̀ àrítaṣẹ́rẹ́ tàfi àríta gbàmí ta ló rí mọ́tò mi nígbà tí mo dé bí báyìí sẹ́ni kankan bá mi wọ mọ́tò máa fẹ́ kẹ́ ya fọ́tò mọ́tò yẹn kẹ́dẹ̀ fi hàn sórí afẹ́fẹ́ tá a ṣẹ́rẹ́ làwárí but pẹ̀lú ẹ̀ náà à ń dúpẹ́ pé ẹ̀wù wa bá tẹgbẹ́ mu àwa láàyè. àdúpẹ́ ṣé ẹ lè fún wa ní ìrántí díẹ̀ nípa àwọn eré àgbéléwò tó gbé yín jáde táwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí ní dá yín mọ̀ pé Patrick Dee ẹ̀ àwọn náà ló máa ń sọ̀rọ̀ lórí TV àwọn náà ní actor àti pé báwo ni kílẹ̀ experience yín gbà yín. ṣé rí tábà ní pé ká gbóhùn sáfẹ́fẹ́ ó ní àwọn show kan tí mo ṣe ní NTA nígbà yẹn wọ́n dẹ̀ wà lóríṣiríṣi but èyí tí tó jẹ́ tèmi tí mo dá ṣe wọ́n pè yẹn ní Friday Night Live ìyẹn kẹ̀dẹ̀rẹ́ àwọn ògbóǹtarìgì àwọn entertainer wọ́n máa ń bára wọn jà láti wà lórí ètò yẹn Friday Night Live mo dẹ̀ ṣe fún bíi ọdún 7 nínú show yẹn náà mo gbé àwọn bíi Alibaba gbàtọ́ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí èmi fún ọtún tó ń ṣe gbogbo èmi ní àwàdà stand up comedy orí show yẹn ló ti bẹ̀rẹ̀ ìbẹ̀yẹn lòun náà ti wá di ẹni tí gbogbo ayé mọ̀ tó wà lórí show yẹn Friday Night Live mi fún ní àǹfààní yẹn so ìyẹn tá a bá máa sọ show yẹn gangan ló jẹ́ kó wọ́n mọ̀ mí dáadáa bó ní pé ká máa ṣe movie sọ pé nígbà kan èmi ni pásítọ̀ gbogbo ayé. ẹ ṣe pásítọ̀ kú. gbogbo ayé èmi ni pásítọ̀ gbogbo ayé so ìwọ̀n àwọn èèyàn mọ̀ mí sí yẹn. ṣó wá nídìí àbí a máa sọ wípé bá a ṣe máa ń sọ pé Nollywood pé tó bá ti mú ẹ tó bá ti gúdù síbi kárátà kan kárátà ẹ ló máa fi ẹ ṣe. exactly
but Ọlọ́run ti yọ̀ǹda mi nínú gbogbo yẹn sí wọ́n ti fún mi ní ó ti pẹ́ tí mo ṣe pásítọ̀ gbẹ̀yìn àmọ́ àná aláàánú wọ́n pè mí kí wá ṣe audition fún pásítọ̀ ó ti pẹ́ ó wá ti tọ́dún bíi 4 tàbí 3 tí mo ṣe pásítọ̀ last so mo lè bá wọn ṣe because ní ti mo ti ń ṣe èmi náà ti bá wọn ṣe Badman. Badman King. Badman. No, kí ni Badman big Badman ò kì í ó láwọn. ok mo wo wọ́ ẹ̀yin lẹ bàbá àṣàlẹ̀ ẹ̀yin lẹ dáàdì ẹ̀yin lẹ ń pàṣẹ ẹ̀yin lẹ ń tò. Sons of the Caliphate. Sons of the Caliphate bẹ́ẹ̀ náà ni. tọ́ tábà ní kàwé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tí ń bá wa Yorùbá ní ẹ̀ka eré àgbéléwò ẹ̀ tí ń bá wa ṣe dáadáa ju ti àtẹ̀yìnwá lọ kí ni ó bí ṣíṣe ìbáṣepọ̀ yìí. ìwọ ló rò bẹ́ẹ̀ o èmi àti Saidi àti ṣe fíìmù Jẹun Sókè about 15 years ago àbí. Jẹun Sókè àti fẹ́ẹ́ lé o ó ti ju bẹ́ẹ̀ lọ àti lé ogún ọdún gan. èmi dẹ̀ mo bá direct ẹ̀. Jẹun Sókè jẹun lọ mo rántí soundtrack yẹn gbọ́dọ̀ ẹ̀yin ló direct ẹ̀ gbà yẹn. nígbà yẹn because Said òun ni lead actor ó dẹ̀ ń direct mo dẹ̀ pé you cannot be lead actor and direct pé kò ṣe kò lè wá ní òkè kí n jọ kí n ràn ún lọ́rùn kémi ṣe director kóun náà dẹ̀ máa because òun ni producer òun ni tí kò bá sóúnjẹ lórí set òun náà máa sọ pé wọ́n fẹ́ òun ló ń ṣe director òun ló tún ń ṣe lead actor. àwọn ní kò kárí. so mo wá ní jẹ́ kí n rọ̀ ẹ́ lọ́rùn jí kí n bá ẹ ṣe lé because ipa tí mo kó nu kò pọ̀ lọ títí lọ́yà mo ṣe bóyá bíi scene 4 mo rí ṣe ń bẹ̀ so mo ráyè láti bá mójútó mo dé bá ṣe. torí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ń sìn àwa náà rí àmọ́ bóyá àwọn èèyàn ní má wò bẹ́ẹ̀ tó bá ti lè ṣe kó ṣe a máa rí i pé ó máa ń mẹ́hẹ̀ẹ́ ó máa ń yọlẹ̀ ìwọ kan láktọ̀. ó máa kù síbì kan. ìgbà míì gan ni lead actor yẹn òun ni director òun ló tún máa kọrin soundtrack yóò tún kọ studio yóò tún kọrin. gbogbo ìgbà ń parí ẹbọ tí ṣé owó bẹ́ẹ̀ wà lóòótọ́. ó wà lẹ́ka àwa Yorùbá dáadáa àwọn tó mọ̀ wọn àbí produced by directed by managed by songwrite by. bímọ plétọ àwọn náà tún ṣe bímọ plétọ. wọ́n bá fi wọ́n lẹ̀sà wọ́n á tún ṣe make up torí nínú costume àti make up àrọ́wọ́ wọn bẹ̀. àmọ́ gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ nínú iṣẹ́ yìí ẹ ti sọ wípé kò tọ́ báwo làwọn tó ń ṣe irú ìmọ̀ràn wo àbí àmọ̀ràn wo lẹ lè fún wọn pé kọ́ máa outsource àmọ́ pé lè ṣe. èmi ò tiẹ̀ wá mọ̀ bóyá wọ́n lè ṣe o because kò sẹ́ni tó lè ṣe gbogbo kan ṣe kó dáa ẹ lè ṣe ilé tẹ́ ń ṣe kínní ló ń ṣe yín ẹ fẹ́ bí báwo ni ìfẹ́ sọ àròrò ni kì í ṣe pé kò jẹ́ nǹkan méjì àròrò ni. kò sẹ́ni tóun náà kó má gòkè má sọ wá gòkè má sọ. ẹ̀kọ́ dẹ̀ máa kọ́ yé ṣe bẹ́ẹ̀ kọ́ yé ṣe bẹ́ẹ̀ because talent pọ̀ ta but mo tún wò pé àwọn tó máa ń ṣe kíní yẹn tẹ́lá máa wò ó nítorí pé wọ́n máa ń ṣe movie àwọn YouTube yẹn ṣẹ̀dẹ̀ rí ọ̀rọ̀ YouTube yẹn ṣe rò pé wọ́n máa ń like àti ṣe fíìmù tí ò ní wọ́n lára jù limited cast limited location wọ́n dẹ̀ pápápá 3 days wọ́n ti ṣe part 1 lọ́la ó dẹ̀ lóko máa lọ́bẹ̀ bọ̀ ibi tá a ti wá dé nínú because YouTube gangan ni ibi tá a ti ń ṣe tí gbogbo wa ti ń ṣeré nìyẹn sìn so ṣẹ́rẹ́ àwọn fíìmù pápápá yẹn àwọn náà ti ń rí because àwọn views tó ń rí àwọn náà dẹ̀ rí pé àwọn views yẹn wọlé bíi ti tẹ́lẹ̀ so nísìnyí ó yẹ kí everybody dẹ̀ múra sí iṣẹ́ ìdàdá sí pé ok èyí tẹ́ fẹ́ máa fi 4 million naira ṣe fíìmù kò ṣeé ṣe mọ́ ẹ jẹ́ ká ṣe fíìmù dáadáa káyé máa ṣàròrò. tàbí tẹ́ bá sọ pé 4 million ò ṣe ya fíìmù ṣé ó dífá lórí story àbò dífá lórí equipment technicalities. kò yẹ kó lè ya fíìmù because àwọn gan láti gbà tí wọ́n bá ti pinnu pé àwọn fẹ́ ṣe fíìmù àwọn gan wá ti rò pé a gbọ́dọ̀ lo location méjì o a gbọ́dọ̀ lo actor ju 5 lọ o
Ìyẹn gangan ló dífá fún 4 million yẹn tí wọ́n fi ṣe spending limit wọn yẹn. But tí ẹ bá máa ṣe ń sìn kéèyàn kúkú ṣe dáadáa ń sìn tó pé ó ti yọ lẹ́sìn. Ṣé inú irú àwọn fíìmù tí irú àwọn Omoni Oboli àti Bímbọ́ Adémóyè ṣe ni wọ́n lọ sí Benin lọ ṣe fíìmù. So tó pé òun náà dẹ̀ review 2 million 3 million 4 million 5 million 10 million. So bó ti òun rówó mú bẹ̀ so òun náà dẹ̀ nínú owó yẹn dẹ̀ gbó tún dá padà sí náà kó lè fi ẹ̀kọ́ bó fi ń ṣòwò so bó ṣe ká máa ṣe nìyẹn sí ẹ má àmọ́ wo àwọn fíìmù Yorùbá yẹn ṣàṣà ní fíìmù tó máa rí 5 million views ṣàṣà lẹ́ máa rí bó tẹ́ bó tàwọn tolóyìnbó yẹn Omoni Oboli 20 million views Bímbọ́ Adémóyè tó yẹ àwọn fíìmù tó ń ṣe 10 million views with Kadiri 5 million views 10 million views bùtà tó ń gbà tó wá kan ti Yorùbá yẹn 500,000 views. Ẹlòmíì gan máa struggle lórí 100,000. Àmọ́ nígbà míì irú àwọn 100,000 yẹn iṣẹ́ wọn máa ń dà o. Mi sọ pé kò dáa. Ṣáma ní wọn pàkíyèsí síṣẹ́ yẹn tó ni pé ìpolongo. Kì í tẹ̀ sọ̀rọ̀ ìpolongo àwọn gan fúnra wọn tó máa rò wọ́n mọ̀ pé ó níbi tí wọ́n lè ṣàtúnṣe ó níbi tí wọ́n ti lè improve ó níbi tí tó bá náwó díẹ̀ sí á túbọ̀ dára sí but pé ká ṣáà ti ṣe ìyẹn ká kó lọ́lẹ̀ ń dowó ló ń sìn. Tẹ́lẹ̀ ni kó lọ́lẹ̀ ń dowó. Kó lọ́lẹ̀ ń dowó ló ń sìn. Èsì èèyàn máa farabalẹ̀ wo ṣe yẹn dáadáa sọ story yẹn dáadáa tó yẹ pé story yìí a lè ṣe àfìgbà tá a máa lo at least 15 actors níṣẹ́ ká máa fọ̀rọ̀ sọ ẹ̀rẹ́ ti táìmì ẹ̀ nígbà tẹ́ wọnú mọ́tò tí mọ́tò ṣe jẹ́ ká rí ibi tó wọ mọ́tò yẹn jẹ́ ká wo bí mọ́tò yẹn ṣe ní ìjàmbá mọ́tò jẹ́ ká ìjàmbá ọkọ̀ yẹn jẹ́ ká rí níṣẹ́ pé kí wọ́n máa fẹnu ṣàlàyé story pé ṣàlàyé tí wọ́n sọ dáadáa ṣàlàyé story bí ó ṣe ń sìn ṣàlàyé story so kò ní ká máa ṣàlàyé. Ibi story tẹ́ ẹ sọ yẹn ń sìn gẹ́gẹ́ bí olùdarí lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí ó dàbí pé àwa bóyá writer bóyá producer a ti ń sọ àwọn àṣà wa nù díẹ̀díẹ̀ ní tí mo rí ni wípé nígbà míì ẹ máa kọ story lóòótọ́ bóyá ẹ intend láti jẹ́ kó jẹ́ 5 man cast 6 man cast àmọ́ a máa rí pé tá bá ní make believe ní movie ó máa láwọn kọ̀ọ̀kan tẹ́ máa portrait tó ṣẹlẹ̀ nínú movie tá bọ̀ pé tó bá ṣẹlẹ̀ lójú ayé ó yẹ kí ẹ bí ara ó yẹ kí ẹ réyàn bá yín dá sí àmọ́ tó bá dénú story yẹn àwa ní rẹ́ni bọ̀ bóyá ọkọ àtìyàwó ń jà. ṣe ẹ ti rí pé nínú àwọn púpọ̀ náà story yẹn èèyàn mélòó nílẹ̀ wa yìí ló máa ní family ẹgbẹ́ ọmọ kan péré ló máa bí gbogbo ọmọ kan péré náà wọ́n ń bí. Ṣé ìyẹn náà wọ́n tún fi ń kọ́ àròrò ni so ìyẹn ti lọ bí ṣe sọ kó lọ ń lẹ̀ òǹdòwò mọ́ sí ẹgbẹ́ ní kẹgbẹ́ àwọn fíìmù Bímbọ́ Adémóyè òun náà ń gbà tó bẹ̀rẹ̀ òun náà ń ṣàwọn tàláròrò yẹn pé ká má fẹ́ pèrò sọ́kọ̀ bó ti yẹ lọ. bó ti òun náà tún wá rò pé ó ti ní pay kí náà pé pay out ó ti ń gbowó so tẹni tó bá ń gbowó náà yẹ kí iṣẹ́ ilé dáa ó dáa ká máa wá ọ̀rọ̀ lẹ́nu àgbàlagbà kí àwọn ọgbọ́n àti ìmọ̀ táwọn náà fi lólé ayé kan yọ díẹ̀díẹ̀ lẹ́fọ̀ wá káwọn náà lè kálé mọ́ bá ṣe máa tọ́ tó fi máa dáa àmọ́ tí bá ní kí n béèrè lọ́wọ́ yín lẹ́nu iṣẹ́ yìí kí ni àwọn nǹkan ìwúrí tẹ̀rí tẹ́yìn gan fi mọ̀ pé wàláì mi ò ṣiṣẹ́ ṣe. bí ṣe sọ lákọ̀ọ́kọ́ mi ṣiṣẹ́ méjì kan rí ilé nìkan mo ṣe jù bẹ́ẹ̀ lọ nígbà tí mo tiẹ̀ wà ní secondary school literary and debate society èmi mo ní president junior literary and debate society èmi ní president senior so a ti máa sọ̀rọ̀ yẹn o ti wà lára látàrí kan tí mo sọ pé mo ti sọ kan tí mo sọ tẹ́lẹ̀ ni pé kì í tiẹ̀ ṣàrọ̀ àdáyébá àmúwá ọ̀run. àmútọ̀run wá. bó ṣe ẹ̀sùn mi ìníṣẹ́ méjì so mi ti ẹ̀rù kó ó ní nǹkan mi tí mo lè ṣe. bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ ní nǹkan mi tẹ̀lé ṣe mọ́.
at 65 kí ni mo tún fẹ́ máa ṣe mo fẹ́ kọ́ṣẹ́ ni iṣẹ́ mo fẹ́ kọ́. àmọ́ tó bá yẹ pé ṣiṣẹ́ iṣẹ́ ò lè bá tún fún ní kíláyà. mi ò rórí. rórí. mi ò rórí. kò wáyé. lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ a rí pé lórí ẹ̀rọ ayélujára nígbà míì àwọn èèyàn á ní àgbà máa ń gbà ni àmọ́ nígbà míì a máa rí pé tó bá sọ̀rọ̀ ẹni àwọn gan máa rí ẹni àwò àwọn èèyàn dẹ̀ máa ní ẹ káwọn àgbàlagbà máa respond lóòótọ́ àwọn ọmọdé yẹn náà ń jókòó jẹ́ ńgbà míì kí lẹ́yìn rí sí kí lẹ ṣe máa ṣe gbàásgbòs nígbà míì. lóòótọ́ mi ò sá fún yàn kankan mi ò ń sá tẹ bá gbé wá. ẹ dá padà. a dá padà reason tí mo fi ń dá padà kedere tó o bá gbọ́n gbogbo ìrírí ayé mi gbogbo wọn tí mo ti rí láyé yìí èmi mo ní ẹ̀tọ́ tó wá jẹ́ ó jẹ́ ìgbàjẹ́ bí wọ́n ní àgbà kì í wà lọ́jà kórè ọmọ tuntun wọ́ so ìyẹn ni mo fi ń dá padà fún wọn tí wọ́n tún wà wò ọ̀rọ̀ ẹnu wọn gan àwọn commenters ọ̀rọ̀ ẹnu wọn yàtọ̀ sí pé kò ní làákàyè wọ́n tún wá gọ̀ ọ̀rọ̀ ẹnu wọ́n ṣe ń sọ̀rọ̀ wọ́n ṣe ń comment so èmi kẹ̀dẹ̀rẹ́ mi ò lè jẹ́ pé mi ò lè máa wò ẹ́ pé kò lè máa bú mi kò dé lọ but lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o mo ti wá kì í tẹ̀ ń sọ̀rọ̀ àgbàǹgbà eléyìí ni pé ká ṣáà sọ pé ẹ̀mí mímọ́ ti sọ pé fi wọ́n lẹ̀. bàbá dáríjì wọn torí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. so ẹnu ọjọ́ mẹ́ta yìí nǹkan tó mi ò tẹ́ ń sọ̀rọ̀ mọ́ sí sórí nǹkan ẹ̀mí mímọ́ ti ní kí n fi wọ́n kí n sẹ́ńpẹ́. ìrẹ̀ ti sẹ́ńpẹ́. ẹ̀mí mímọ́ ní ẹ̀yin bàbá ẹ sẹ́ńpẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ẹ má lọ dá sí ẹ̀yin bàbá ẹ wálé lọ. mo dẹ̀ ti sẹ́ńpẹ́. ó dẹ̀ ti máa kí n béèrè lọ́wọ́ yín àwọn olóṣèlú àti àwa eléré àgbéléwò àti àwa sọ̀rọ̀sọ̀rọ̀ mo mọ̀ pé nígbà míì ọ̀rọ̀ wa máa ń dàbí ọ̀rọ̀ bread and butter lẹ́nu mọ́jọ́ mẹ́ta àsíá ètò ìdìbò tó lọ bí ọdún mélòó kan sẹ́yìn a rí pé àwọn entertainers wọn kópa tó dáa wọn jáde wọn polongo ìgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ìgbà tó yá wọ́n ní ìjàlódé torí dòwe àtúrí púpọ̀ nú àwọn tí wọ́n gbé tí wọ́n wọ aṣọ tí wọ́n bá wọn polongo ìgbò láti sọ pé wọn ò fún wa ní nǹkan tí wọ́n ṣèlérí fún wa wọn ò ṣe báyìí wọn ò ṣe báyìí wọn ò ṣe báyìí mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín fún ìmọ̀ ká lè ní ìmọ̀ pé kí ló yẹ kí irú àwọn entertainers máa béèrè lọ́wọ́ olóṣèlú yàtọ̀ sí pé bóyá ẹ lọ bá wọn campaign wọn wá fún yín ní nǹkan pé ẹ gba ohun tó tọ́ sí yín rè àwa bá yín campaign o ṣó ní project tó yẹ kán gbélẹ̀ pé ó dá o a máa polówó fún yín o ẹ̀yin náà ẹ máa ṣe nǹkan báyìí fún wa tán dẹ̀ máa yan ẹgbẹ́ láti rí i pé wọ́n ṣe nǹkan tí wọ́n ti ṣèlérí yẹn. nígbà tí àwọn sọ pé àwọn alátẹnujẹ ṣé pé àwọn eléré alátẹnujẹ ni. eléré àgbéléwò sà. ṣe bó àtẹnujẹ ló pọ̀ jù bẹ́ẹ̀ because tá bá máa wù dáadáa ọ̀rọ̀ entertainment eléré tí ń rí jẹ tí ń rí mu nínú iṣẹ́ ọwọ́ ẹ̀ eléré tó bá dẹ̀ ti rí jẹ tó dẹ̀ ti rí mu tó bá fẹ́ contribute kò yẹ kó máa wá tiẹ̀ mọ́ kó sọ̀rọ̀ fáwọn mẹ̀kúnnù àwọn tó ń bá wọn polongo yẹn wọ́n polongo tán ìṣojú mi ìṣojú mi wọ́n ti ibi tó ti ń polongo fún yàn kan wàá dẹ̀ rò pé wọ́n polongo fẹ́ni yẹn nítorí pé lóòótọ́ wọ́n gbàgbọ́ pé ẹni yìí ó máa ṣiṣẹ́ fáwọn mẹ̀kúnnù tó bá ti ṣe tán wàá rí wọn tán àwọn eléré tó ń bára wọn jà lórí pé owó tí wọ́n gbélẹ̀ fún mi lẹ́tọ̀ọ́ tèmi wọ́n bára wọn jà lórí nǹkan tó ń ṣe wọ́n àtẹnujẹ ni pure and simple kò sí nǹkan míì.
torí tẹ́ bá ní ó yẹ kí wọ́n máa káwọn náà máa sọ̀rọ̀ fún àwọn mẹ̀kúnnù ó bẹ̀rẹ̀ láti ibi pé ó dá o irú àjọ wa ń sìn nígbà kan rí àmọ́ wípé film industry nígbà tí president wa ń sìn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó kódà nínú ẹ̀ka Yorùbá mo mọ̀ pé yìí náà máa mọ̀ pé wọ́n fún wọn ní ilẹ̀ ní tòsí ọ̀nà Badagry pé kókó wọn fi kọ́ film village àmọ́ di sí entertainment industry lápapọ̀ a lè boast of film village. film village pọ̀ o. Àwọn aládàáni ló wá wà. Bó ṣe yẹ kó wà nìyẹn ẹni tó bá gbà kan lọ́wọ́ ìjọba tó bá fẹ́ gbà kan lọ́wọ́ ìjọba máa ráyè máa lẹ́nu láti sọ nǹkan tó máa ṣe. Entertainment la pè art la pè tíjọba bá ń fúnyàn ní darí art kò dáa. So no kíjọba mọ́wọ́ kúrò ń bẹ̀ ṣe rí pé ọ̀rọ̀ àwọn afrobeat star káàkiri ká níjọba lọ́wọ́ sínú ẹ̀ wọ́n ní máa ṣe sí O2 Arena wọ́n ní wà ní Madison Square Garden because anything tíjọba bá gbọ́wọ́ lé wọ́n máa ń bàjẹ́ ni so ó ti dá bọ́n ṣe mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ àwọn musician yẹn ẹ̀rí pé àwọn musician Nàìjíríà wọ́n ti ń di superstar global superstar ìjọba gan ló wá ń try àti máa núra wọn wọlé tí ìjọba Lagos ti ń bá wọn ṣe 30 December 30 December àwọn yẹn ó bẹ̀rẹ̀ fún rẹ̀ ní ìjọba dẹ̀ rí ìjọba wa ń ra wọn sí so kí anybody that is a real artist tó yẹ pé eléré ni ẹ artist ni ẹ fìjọba lẹ̀. Torí ìgbà tẹ́ ẹ̀ sọ nǹkan tí mo fi lanu ni pé àwọn kan wá wọ́n ní ó yẹ kí ìjọba bá wa lọ́wọ́ sí ó yẹ kó fowó sí wọ́n máa lọ́wọ́ sí nǹkan kan gbogbo wọn tó ń ra Lexus tó ń ra Range Rover ṣé ìjọba bá wọn lọ́wọ́ sí ni ẹni tó ṣe àwọn tó ń ṣe film village Bọ́láńlé Ọ̀sìn Peters kí lórúkọ náà yìí Ibrahim Chatta Kúnlé Afọláyan gbogbo tó ń jẹ wọn ní ìdíjọ kan kíjọba fi wọn lẹ̀ tíjọba bá fún ẹ lówó ọjọ́ kan wá wọn á sọ pé we don't like this type of film ẹ má máa ṣe àwọn eré orí ìtàgé tó ń sọ̀rọ̀ olóṣèlú láì dáa wọ́n lẹ́nu ọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbàá kan lọ́wọ́ wọn so jẹ́ kan wà láyè tiwọn káwa wà láyè tiwa. Àmọ́ irú orí ọ̀rọ̀ pé wọn kì í ṣe eré láti lè fi hàn àwùjọ bí ìjọba wa ṣe rí àwọn èèyàn kan náà máa ń sọ pé àwọn ti gbìyànjú ẹ̀rí torí mo rí bí èèyàn méjì kan tán ní àwọn ti gbìyànjú ẹ̀rí àwọn eré yẹn ò jáde ní pé wọn ò jẹ́ kó jáde. In this day and age. Bẹ́ẹ̀ni. Put it out on the internet. In this day and age. Orúkọ wọn kàn fi ogun yẹn lẹ̀ eléré ní duty láti jẹ́ ẹ̀rí ọkàn àwọn aráàlú so wọ́n tó bá dẹ̀ máa ṣe iṣẹ́ ẹ̀rí ọkàn mẹ̀kúnnù àti aráàlú kò yẹ kó máa ṣeré jù pẹ̀lú ìjọba kò yẹ it's the same thing with the press ṣebí wọ́n sọ pé àwọn oníròyìn wọn pé kí àwọn American government pé wọ́n ti kó ìjọba ti kó wọn sábẹ́ ẹ̀kọ́ má káwa náà sábẹ́ káwa náà lè ráyè ká lẹ́nu ọ̀rọ̀ so àwọn tó máa ń sọ pé ìjọba ṣe kíní kan ìjọba ṣe kíní ọ̀lẹ ló ń ṣe wọ́n kán lọ túnṣe kọ́. Kán lọ túnṣe kọ́. Because Kúnlé Afọláyan kò bájọba ṣe rí Bọ́láńlé Ọ̀sìn Peters ò bájọba ṣe rí. Àmọ́ ìgbà kan wọ́n ní Kúnlé Afọláyan pé wọ́n gba Bank of Industry loan àbí ó ṣe bá. It's business. Bank is a bank. Okay. It's a business. Ṣé o lọ o yáwó o lọ fi ṣe nǹkan tó fẹ́ o dẹ̀ dówó padà. It's a business, yes. That's what banks are for. That's what banks are for. Kí lórúkọ my sweet sister Ebony Life. Muabudu. Fantastic things. Great work and it's not kò sí ìjọba ń bẹ̀. Private enterprise business and
bring ẹjọ́ bó ṣe yẹ kó wà nìyẹn. wọ́n ní kẹjọ kẹfìjọba sílẹ̀ ẹ̀yin tó bá sọ pé ìjọba yẹ kó gbowó fún wa ó yẹ tíjọba bá ti gbowó fún yín. ẹ má wá pariwo after then o mo mọ̀ pé ẹ súnmọ́ wa gidi. What do you mean ẹ súnmọ́ ra wọ? What do you mean ẹ súnmọ́? That's what you always say. No, I'm serious. Okay. No, it's not a matter of súnmọ́. Okay. Gbolo ti wá nínú ilẹ̀ káàárọ̀ òjìrì. Èkó ni sá. Èkó. Bẹ́ẹ̀ni sá. Are you Àwórì? Bẹ́ẹ̀ni sá. So you are Àwórì? Bẹ́ẹ̀ni sá. Àbí? Bẹ́ẹ̀ni sá. Okay. Somebody from Ekiti State is most likely an Ekiti Man. Okay. Even in that Ọ̀ṣun State, Ìjẹ̀ṣà wà ń bè kan. Ẹni Ifẹ̀ wà ń bè. Ifẹ̀ wà ń bè kan. Òṣogbo wà ń bè kan. Ìwó. I am Ìṣẹ̀kírì. Okay. So how is ẹ súnmọ́ wa? So okay, you as Àwórì, Àwórì ẹ súnmọ́ wa. Change ẹ fún mi. Ó dà gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ òjìrì. Gẹ́gẹ́ bí ọmọ Oòduà. Gẹ́gẹ́ bí ọmọ Oòduà. Ó dà ẹ jẹ́ àlùgẹ́ pé gẹ́gẹ́ bí ọmọ Oòduà ṣé ẹ lè dárúkọ ọba mẹ́wàá fún wa pẹ̀lú àkọlé adé wọn? Yes. Ní ilẹ̀ Oòduà. Eléku ọ̀fẹ́. Wà gan kéré ogún lẹ máa fún mi. Eléku mẹ́wàá Eléku ọ̀fẹ́ Èkó. Ó ṣe ní. Àkárìgbò ọba ní Rẹ́mọ. Ó ṣe kejì. Àwùjalẹ̀ Ìjẹ̀bú. Ó ṣe kẹta. Èrí Èkìtì. Àdó ó ṣe kẹrin. Olúbàdàn. Olúbàdàn ó ṣe karùn-ún. Aláké. Aláké ti bo. Ẹ̀gbá. Ẹ̀gbá ó ṣe kẹfà. Mo ti láwọn ọ̀rẹ́ rẹ̀ mo lọ́wọ́ tó tó gbọ́nà gbọ́gbọ́. Wait. Ọ̀sọ̀lọ̀. Ọ̀sọ̀lọ̀ tìlú sọ̀lọ̀ ó ṣe méje. Tìmí lọ́ọ̀dẹ. Tìmí ọ̀vẹ́dẹ ó ṣe mẹ́jọ. This my friend Gandhi. Ṣọ̀ún. Ṣọ̀ún Ògúnlọlá ní Ògbómọ̀ṣọ́ ó ṣe mẹ́sàn-án. Mo ń bọ̀ o. 9/10. Ọ̀rẹ́ mi tẹ̀lé oyè ọ̀rẹ́ mi kan mo fẹ́ pè sí. Alára of Ìlara. Ìlara ṣé ti Ìlara mọ̀kín nìyẹn àbí? Ìlara mọ̀kín. Ìlara mọ̀kín Alára ti ìlú Ìlara mọ̀kín bẹ́ẹ̀ ni ó ṣe mẹ́wàá. Àmọ́ ọba wà l'Óṣogbo. Àtaọ̀jà. Àtaọ̀jà ọba tó wà l'Ákúrẹ́ ńkọ́? Dèjì Iléṣà ńkọ́? Ọwọ́ Ọ̀gbòkun. Olú of Warri, Olú ti Warri. Olú of Warri ara wa náà ilẹ̀ káàárọ̀ òjìrì náà ni. Ọba Ṣẹ̀kírì ńkọ́? That's the Olú of Warri. Okay, that's the Olú. Okay, àwọn yẹn. Olú. They say okay, the name of the place is Ìwẹ̀rẹ̀. Olú ti Ìwẹ̀rẹ̀. Jọjọ tó tún bá tún pé oríkì ọba mi fún ẹ. Àkíkà ẹ fún wa. Ọba òkè ọba omi. Àfọwẹ́rẹ̀ ṣerẹ́rẹ̀ àfọ̀máàsìn jẹ́nẹ́pọ̀n sọ dáadáa. Bàbá mi ẹ jẹ́ ká wò báyìí láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣé ó ní àwọn bóyá eré àgbéléwò ìgbà kan tàbí eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ ìgbà kan tàbí àwọn TV shows gan tá à ń ṣe ń gbà yẹn tó yẹ pé ẹ máa wò pé tẹ́ bá ní agbára ẹ máa dá wọn padà wá sí mainstream ń sìn láti máa jẹ́ ká máa tún wọn wò bóyá nítorí ọgbọ́n tó kọ́ wa ń gbà yẹn àti bí wọ́n ṣe pinlẹ̀ ṣonírú àwọn bẹ́ẹ̀. Ó kúkú wà ó ní àwọn bíi Cockcrow at Dawn. Cockcrow at Dawn wà then èyí tí mo ti gbàgbọ́ orúkọ Fèyí Kọ́gbọ́n. Fèyí Kọ́gbọ́n this Cocoa Close. What Cocoa Close? That was kí lórúkọ ó ti ṣaláìsí nsìn. Ṣé Olúmídé Bákàrè? Olúmídé Bákàrè Cocoa Close pẹ̀lú Louis Akin Louis. Ó ní eré kan tó ń ṣe ń bàdàn gbà yẹn Cocoa Close. Ó ti dùn jù. Then Suradi Tailor. Àwọn irú eré yẹn Màláìkà àti irú wọn padà. Gẹ́gẹ́ bí ẹni tí ẹ ti rí old Nollywood tẹ̀lé ti rí new Nollywood ìwà wo lẹ́rù bóyá àwọn new Nollywood ń gùn sìn tí ò tabaníkà wò ní 20 ọdún 30 ọdún sísìn tá a dàbí pé ẹ bá dẹ̀ ti má ṣe kíní yìí o ẹ jẹ́ ká gbà yín mọ̀ràn àti ìyànjú sí pé ẹ máa wo another 20, 30, 50 years time lórí iṣẹ́ tẹ̀ ń ṣe. Kálàwá mọ̀ ṣe mi ní ká ní generation tèmi tàbá mọ̀ ṣe
àní jẹ́ like nísìnyí bí ṣe wà ń ṣe like I'm a second class citizen in the Nollywood nsìn because àwọn ọmọ yẹn wọ́n ń pa gidi owó in hard currency in dollar so kí lèmi mọ̀ tí mo fẹ́ sọ fún wọn àwọn náà mọ̀ jù mí lọ so jẹ́ kí n panu mọ́ jẹ́ kó máa ṣe nǹkan tó ń ṣe lọ ó ṣeéṣe pé ibi tá wà ń sìn ayé ti yí kò dẹ̀ yí àwọn grandpa bíi tèmi mọ́ so jẹ́ ká panu mọ́ ká fi wọ́n lẹ̀ ibi tó ń gbédè yìí wọ́n ti gbédè bí tí pé wọ́n ti gbédè bí ìwúrí so wọ́n dẹ̀ ṣe wọn ò gbà kankan lọ́wọ́ ta àwa wọ́n dá ṣe ni àwọn náà dá gbé nǹkan wọ́n dá gbẹ́rù wọn wọ́n dẹ̀ ti gbé dáadáa so àwa gan táṣẹ́ àwọn náà rí díẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kan sẹ́nu wá kan sáyà. ètò ojú ọkọ̀ máa ṣe nǹkan tó ń ṣe lọ mi ò ní advice láti fún wọn. no advice because ibi tó gbé dé yìí tí mo rí jẹ tí mo rí mu ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ kọ́ máa lọ bẹ́ẹ̀. máa lọ bẹ́ẹ̀ o jẹun sókè máa lọ mọ́tò pínpín tó lọ́dọ̀ àwọn tí wọ́n dàbí àgbàlagbà fún wa àwọn bàbá wa lẹ́nu iṣẹ́ yìí a rí wípé nígbà míì tí àìlera bá ti dé púpọ̀ ní wa ní láti pàtìjú tì láti bọ́ta láti wá pariwo pé ẹ gbà mí ẹ kún wa lọ́wọ́ láti rí pé ara wa dá àwọn èèyàn kan náà ṣẹmọ̀ méjì náà ni àwọn èèyàn kan ní pẹ̀lú gbogbo iṣẹ́ táwọn bàbá màmá yìí ti ṣe kò yẹ kí bí Nollywood ní trust fund ṣé kò yẹ kí Nollywood máa tọ́jú àwọn ogbó wọn àwọn àgbàlagbà wọn pàápàá jùlọ àwọn nǹkan tí wọn kì í lò mọ́ tí ò dẹ̀ ń ṣe pé wọn ò lè ṣiṣẹ́ mọ́ o wọn ò kàn lò wọ́n mọ́ ni kọ́lọ́n jẹ́ ká máa bá gbà yìí ṣé ẹ lérò wípé ó lẹ́tọ̀ọ́ pé tí wọ́n bá ní mo mọ̀ pé wọ́n ní tẹ́yẹ èèyàn bá dákẹ́ tààrà èèyàn bá dákẹ́ àmọ́ kí ló yẹ kí Nollywood náà tún ṣe láàrin ara wa bóyá ètò ìṣúná owó kan ni tán fi máa mọ̀ pé ó dáa táwọn àgbàlagbà bá ti dàgbà o ẹ̀tàn ti lè ṣiṣẹ́ mọ́ owó oúnjẹ owó ìdákọ̀ mu à máa fún wọn torí bírú èèyàn bíi Folúkẹ́ Dáramọ́lá ló tún rí fi foundation wọn gbé sórí pé àwọn ń tọ́jú àwọn àgbàlagbà tó ti dàgbà lẹ́nu iṣẹ́ yìí tó dẹ̀ pé ìgbà kan rí náà à ń rí wọn dunnú lórí amóhùnmáwòrán. iṣẹ́ ìjọba nìyẹn iṣẹ́ ìjọba ká ní. ó ti kọ́ṣẹ́ ìjọba sí. iṣẹ́ ìjọba ni. iṣẹ́ ìjọba ni. iṣẹ́ yìí there is no pension. nǹkan tó bá nǹkan tẹ́yẹ bá jẹ ẹyẹ máa gbé fò. ká níjọba gidi wọ́n á ní health insurance wọ́n á ní gbogbo àwọn social safety net kì í ṣe dandan pé kí Nollywood ní trust fund. That is ká ní gbogbo wa tàbá kánibọ àdì àwọn olóṣèlú wa kára àdì wọn mú dáadáa gbogbo yẹn olóyè kí wọ́n ti ṣe the same even National Health Insurance Scheme for the past 25 years kò tí múlẹ̀ the same because we are busy doing atenuje with politician for èyí tó máa fún wa ń sìn so kì í ṣe duty Nollywood láti. duty ìjọba nìyẹn. duty ìjọba nìyẹn. it's not the business of Nollywood. ìyẹn ni pé iṣẹ́ ìjọba ni láti ṣètò ìlera. iṣẹ́ ìjọba nìyẹn. tó iṣẹ́ pé kí wọ́n gbowó wọlé kó ṣiṣẹ́ ìjọba but iṣẹ́ pé kí wọ́n ṣe ètò ìlera. ṣèwúgẹ́ nísìnyí wọ́n ti ṣe new tax. bẹ́ẹ̀ ni tó máa bẹ̀rẹ̀ ní ọdún tó ń bọ̀ báyìí. okay so gbogbo ara máa san tax sí. wọ́n sọ bẹ́ẹ̀. so mi ò lè san tax kí n tó wá máa finance Nollywood trust. so nísìnyí tẹ́ pé gbogbo àwọn máa sanwó orí ó yẹ ká dìjọba mú pé okay a ti sanwó orí there has to be health there has to be affordable health or even free ó láwọn ìlú kan ní láyé yìí pé free health care. tó bá ti jọmọ ìlú. free health care ewu tó ń láwọn kan free house. so tí gbogbo ẹ ti ń gbowó lọ́wọ́ wá ń sìn so ẹ láti
so everybody jẹ́ kí gbogbo wa dẹ̀ fojú sí bí wọ́n ṣe ń ná owó wa nísìn kò ṣe tẹ́lẹ̀ owó epo owó ìjọba but nísìn you are taking from my pocket directly. tọ́jà tuntun láwọn máa yọ láti inú àkáǹtì wa. exactly so kò sí wàhálà ìjọba take care of your responsibility bí ṣe sọ tẹ́lẹ̀ iṣẹ́ tá à ń ṣe kò sí pension everybody will take responsibility that's why mi ò sọ̀rọ̀ mo ní ẹ máa ya fọ́tò ẹ máa ya fọ́tò mi. okay. No, I'm not complaining. As you lay your bed. So you lie on it. So I'm not. Tí o dá o, but it's okay. It's okay because mo láwọn I have contemporaries àwọn ẹgbẹ́ mi nínú iṣẹ́ yìí. Story wo rí bíi ti tèmi. Àbí àwọn wọ́n ṣètò wọn dáadáa. Èmi náà so everybody as you lay your bed you lie on it. But really if you have a good kání aníjọba tó múnádóko tán kó dúró fún wọn ó yẹ kó irú nǹkan bẹ́ẹ̀ ó yẹ kó wà lọ́wọ́ wọn. tó ẹ wá jẹ́ ká wo ọ̀rọ̀ àwùjọ nígbà míì ẹ jẹ́ ká wo case study ọ̀rọ̀ Mohbad ó fi gbogbo èèyàn àwọn entertainers jáde àwọn kan gbìyànjú láti parapọ̀ láti rí pa àwọn tí ẹ serve justice àwọn kan bàjẹ́ olọ́lọ́ lóríṣiríṣi àdàmọ́ pé ẹ jẹ́ nìkan tí ò kì í kùnù tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ àwùjọ tó kan gbogbo wa ṣé pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí Mohbad yẹn ta fi rí pé àwọn èèyàn kan wọ́n ní ń tá a lérò kọ́ la bá a fẹ́ ṣe kí àwọn ìjọba náà lè mọ̀ pé táwa entertainers tá bá tiẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ aráàlú là ń sọ àwọn èèyàn kan fọwọ́ rẹ́ wọ́n mú pé rárá kí lẹ̀ ń dá sí fún iṣẹ́ yín ò tó yín ni nígbà tí ọ̀rọ̀ Chanya wá ṣẹlẹ̀ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí sọ pé àwọn entertainers ò sọ̀rọ̀ ń sìn o wọn ò dá sí ń sìn o ẹjọ́ ibo ní kẹ́ entertainer kú sí àárín wo ló yẹ ká entertainer mú. ṣe reason tí nǹkan bá ti wà controversial kẹ́ mọ̀ pé àwọn ẹlòmíì the monetization of internet ló ń fa gbogbo wàhálà yẹn gbogbo ariwo tá à ń gbọ́ yẹn àwọn ẹlòmíì lọ́kàn wọ́n mọ̀ pé ibi tó yẹ kí ọ̀rọ̀ yẹn lọ rí bó ti bá wọn lọ síbẹ̀ no engagement so jẹ́ kí n gbé gbà báyìí so púpọ̀ náà àwọn ariwo tẹ́ ń gbọ́ yẹn púpọ̀ náà jẹ́ kí n fòyìnbó sọ they are contrived gbogbo ẹ̀rù kẹsà gbọ́ mi kẹ monetize mi kébì náà ní follower kébì kí n sọ kankan tí tó wà controversial so that màá ní engagement. táwọn èèyàn tún lè wò pé ẹgbẹ́ máa ti sọ̀rọ̀ kan ó sì gbà so many of these there's no sincerity everybody kàn ṣe fẹ́ wọ́n fẹ́ mú wọ́n wá wí táwọn máa. wọ́n máa pẹ́ẹ̀chì sí tó máa tó pé wọ́n ń ṣe èmi náà sọ̀rọ̀. so kì í ṣe mi ò tẹ ọ̀rọ̀ Mohbad èèyàn kú ẹ̀sìn ẹ̀dẹ̀ tí ìsìn dì sìn. ṣe ti rí pé ọ̀rọ̀ ó tún it's not normal tí nǹkan bá dẹ̀ normal ẹ mọ̀ pé nǹkan wà nonsense ló wà ní díẹ̀ nonsense ló wà ní bẹ̀ ọ̀rọ̀ díẹ̀ this day and age ìgbà mẹ́rin wọ́n fi ń ṣe díẹ̀ ni ẹ̀dẹ̀ ṣì ń sọ for ó ti fẹ́ máa wọ 3 years ó ti lé lọ́dún méjì ó ti fẹ́ máa wọ 3 years lọ́dún mẹ́ta báyìí ẹ̀mí náà ẹ̀dẹ̀ ṣì ń sọ̀rọ̀ ẹ̀ pé gbogbo wọn ò ní sense. àmútabá ní kò yẹ àwọn tí wọ́n ń wá engagement ṣé àti máa sọ humanity wa nù àti máa sọ wọ́n ti sọ yẹn nù tipẹ́tipẹ́ láti ìgbà tí internet bẹ̀rẹ̀ sí fúnyàn lówó for kí ni wọ́n pè views ìyẹn ti lọ àwọn wèrè ló kù. kọ́ ló ń ṣàánú wa lọ́wọ́ wèrè ó dà èèyàn kí ń dá níta kó máa kù díẹ̀ síbì kan inú ilé náà gbọ́dọ̀ dà lẹ́nu mọ́jọ́ mẹ́ta yàtọ̀ rí pé ẹ̀yin gan ẹ wà in the news lórí ọ̀rọ̀ ilé ó ṣèyàwó kò ṣèyàwó àmọ́ pé ẹnu mọ́jọ́ mẹ́ta ẹ̀yin náà ẹ̀kan lẹ̀kùn kejì. báwo ló ṣe mọ̀ pé lẹ́kùn kejì ni ó lè jẹ́ kẹrin. tọ́ ó dà má jẹ́ nsàn tí kò wà founded he who allege must prove in the court of. no bàbá ṣé àwọn ẹ̀kan lẹ̀kùn tuntun ṣé ká ló bẹ́ẹ̀. mò ń kàn kan lọ́wọ́. ẹ tuntun kàn mí. lọ́la bisimilà.
aláwàlá kúwàtà ìlàbílà ilẹ̀ẹ́zì tọ̀ torí mo mọ̀ wípé ṣé ẹ̀yin náà wà nínú àwọn ọkùnrin tó nígbàgbọ́ pé ọkùnrin lè fẹ́ iye tó bá wù as far as he's happy. wọ́n gbé ẹlẹ́nu jó because wọ́n engagement wọn wá ń sìn so jẹ́ kájọ máa wá. no mi ò wọ́n engagement. àbáwọ̀ rẹ̀ mi ò wọ́n engagement. àwọn onímọ̀ engagement. mi ò actually wọ́n engagement. orí karùn-ún mo wà ń sìn. ẹ sí lórí karùn-ún ẹsẹ̀ wo lẹ́ ń kà tẹ́ bá wà ní orí karùn-ún ẹsẹ̀ kí lẹ́ ń kà. ìdígi márùn-ún ọmọ tó jáde lára mi ìdígi márùn-ún náà ti jáde. ìdígi márùn-ún yes. báwo lè ṣe wá manage ṣe dẹ̀dẹ̀ sójú ọmọkùnrin tó dáa tó dùn wò. let's continue the engagement. àmọ́ lẹ́nu iṣẹ́ yìí àwọn obìnrin máa ń kẹnu fẹ̀ sí yín náà. bàbí ṣe ń sọ fún yẹn. ó lè má jẹ́ ń sin òbọ̀ nígbà tó sọ̀rọ̀ ọmọkùnrin. mi ò fi gbà kan jẹ́ playboy. ẹ lè má jẹ́ playboy bọ̀ àwọn obìnrin á rí yín wọ́n á nífẹ̀ẹ́ sí yín pé ọmọkùnrin ló ga ló dáa. wọ́n kàn sára sí mi. wọ́n máa kàn sára sí yín. wọ́n kàn sára sí mi wọ́n kàn. wọ́n á wá kọjá lára yín. èèyàn kankan ṣẹ́jú sí mi. wọ́n ṣẹ́jú sí mi. wọ́n ṣẹ́jú sí mi. it's difficult to believe. ká ní wọ́n ṣẹ́jú sí mi mo bá ti wá cash madam kan màá dẹ̀ fi yẹn ṣe. ẹ lè máa fẹ́ rú ẹ̀. ta ni ò fẹ́. ẹ lè má like àwọn ọkùnrin kan wà pé no obìnrin. ta ni ò fẹ́ rọrùn. ṣé ìrọ̀rùn tún nìyẹn ni. ìran ayé. first man. ibi táyé parí sí nìyẹn. ẹ fẹ́ lọ ṣe first man. kí ló lé nu first man. yeah because ego bẹ́ẹ̀ ṣe máa ń sọ fún wa pé ego ọkùnrin no the man is the head anything above. I will still be the head. I will chop your money and be your head. And you still be on top. Yes. But difficult láti. But you get ká nìyẹn ni. Ẹ bá ti rí kí ló ń ṣe correct cash madam. kí ló ṣe gun yín tí ó fàárọ̀ ni. àbí o. ṣé wọ́n ní kẹ́ gba left lẹ́yìn bàbá ẹni. yẹn wá jẹ́ pé ìyẹn ni proof pé wọ́n ta sí mi èmi náà dẹ̀ ta sí wọn. ẹ̀yà jẹ́ pé bóyá ẹ lè nígbà tẹ̀ wá kéré kéré bóyá ẹ burú. mi ò burú. àwọn èèyàn kan lè fẹ́m pé ẹ stern nígbà tẹ̀ wá kékeré pé wọ́n bá Patrick Doyle dán nọ́sẹ̀nsì wò. mi ò lórí obìnrin period. àwọn ẹlòmíì wọ́n máa ń bá wà ní wọ́n máa ń bá wọn wá mo láwọn ọ̀rẹ́ tó yẹ pé wọn àti ẹ̀ fáìn tó mi tó bá bẹ̀rẹ̀ àwọn tó ń control. wọ́n bá bá ìtẹ̀lẹ̀. tó ń control orúkọ ọlẹ pé sí. ìtẹ̀lẹ̀. mi ò sí ń bẹ̀rù. no àti àwọn bàbá ìtẹ̀lẹ̀. àwọn obìnrin wà ní tẹ̀lẹ̀ mi pé tẹ̀lẹ̀ àtọ̀ ṣé àwọn bàbá ìtẹ̀lẹ̀ tó yẹ pé táwọn. engagement tó bá bọ́ọ̀lù. allegedly ẹ̀yin náà lẹ́lẹ́ láwọn ọ̀rẹ́ tó yẹ pé tó ń control strong room tó ń control àpapọ̀ tó ti ń ṣiṣẹ́ wọ́n ṣe clearing and forwarding. báàmì kò ní bàjẹ́ fún ilé ẹ̀jẹ̀. ẹgbẹ́ bàbá olórí obìnrin so wọn ra fi mílẹ̀ ó ń dùn mí pé wọ́n ta sí mi bó ṣe yẹ kó ta sí mi. it's hard to believe o. ká ní wọ́n ta sí mi òní ìdìmọ̀ àwọn mọ́tò tí ẹ máa yá. ká ní wọ́n ta sí yẹn kẹ́yìn gan ti wẹ́mọ̀ ju. ká ní wọ́n ta sí mi gbàgbé ṣe ń sọ fún ẹ private jet. ẹ kàn lẹ́ka káàkiri pé bó wọn ta sí mi but okay mi ò dẹ̀ bínú wọn ta sí mi ọkàn mi how do I say it. ọkàn yín balẹ̀. ọkàn mi balẹ̀ mo dẹ̀ ti gba kádàrá mi mo ti gbà bẹ́ẹ̀ pé òkè obìnrin wọn jẹ́ dòdò mi. ṣé ká ṣe báyìí. èmi kan mi ò tiẹ̀ mi bó àdúrà ṣe mi tiẹ̀ rí plantain. ẹ rí plantain wọn débi táwọn máa jẹ dòdò ṣé ká ṣe báyìí. ṣé wọn pé púpọ̀ náà tó bá. you want to introduce me to a cash madam. ẹ jẹ́ ká bá a sọ bẹ́ẹ̀ náà àǹtí fún mi wà lè mi introduce sí cash madam. ó ní nǹkan tó máa jáde lára cash madam. ṣáwọn náà retí ni no tẹ bá délé sí tẹ bá sọ pé ìyàwó mi ò fún mi ò rí cash madam kan bó ṣe wáyé ó lóun máa tọ́jú wa ṣọ́ máa gbà. ó ṣe ó lè gbà tó bá mú tábà máa sọ kó kúnná pé báyìí kan tó máa jáde ń bèrè tó náà bá dẹ̀ ń gbọ́ gbogbo àwọn. ńlá pé side attraction. ó lè ní. so ìtumọ̀ ni pé wọ́n á gbà láti ṣí ẹyin. ẹ fẹ́ ṣe expired. ó dẹ̀bi ọ̀rẹ́ mi tó ní tẹ́ bá bá ó lè yàrá ọkọ̀ ó lè yà wọ́n ọkọ̀ ṣé ó lè yà lẹ́yìn ni. kò ẹni tó manage gan kò tí
kò tí yọ gbogbo àǹfààní tó wà lára ẹ̀ so báwo ló ṣe fẹ́ onímọ̀ sọ pé wọn èrè ló máa kú èrè ló máa yọlẹ̀ fún madam. àwọn gan ò lè jẹ́ kẹ́ lọ́ta tábà ní ká sọ wọn lè jẹ́ torí bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ ṣì dáa lọ́mọkùnrin ẹ̀ ṣì dáa engine ṣì máa wà ń bẹ̀ bọ́dì náà. engine Allahu Akbar. Too much freshness ohun Patrick Doyle. Allahu Akbar. ṣé wàá kéré ní ohun tá a ti ń gbọ́ tó ti lé ní 40 ọdún. wọn ráyè mi náà dẹ̀ ráyè wọn. ó dá lákòótọ́. bó tọ́ bá ráyè mi. they should bring it on. ṣókòlò. wọ́n ní tẹ́ bá ti ráyè ẹ̀dẹ̀mọ̀. ṣókòlò ẹgbẹ́ èvù ẹ̀. mọ̀ pé tẹ́ bá ti need manager àwọn èmi ní báyìí sí. okay my agent. agent. jọ ṣókòlò. tẹ́ bá ti wá àwọn amọ̀ bá ṣe máa. ẹyin ìrẹ gangan ni kò ṣókòlò. tó bá ti ṣókòlò jẹ́ kí mi. lákòótán kí ni àwọn project tí ẹ ń ṣiṣẹ́ lé lórí nsìn ṣé àwọn expect ní cinema ṣe máa produce. ó wù mí láti ṣe fíìmù ó ti pẹ́ tí mo ṣe fíìmù ó wù mí láti ṣe fíìmù mo dẹ̀ ẹnu ẹ̀ mo wà mo ti kọ script mo ń wo bá a ṣe fẹ́ ṣe bó ṣe máa possible jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ jẹ́ kí n yin àwọn tó ń ṣe cinema film jẹ́ kí n yin wọn wọ́n try cause mo mọ̀ pé owó láti ṣe film cinema ó kéré jù 150 million. ó kéré jù. ó kéré jù nǹkan tó dẹ̀ máa jáde ń bẹ̀ nǹkan tó máa ń rí jẹ́ ń bẹ̀ tó máa gbọ́ pé kíní kan box office 500 million naira bí 30% ló ń lọ sọ́wọ́ producer o so kò so bọ̀ máa yìn wọ́n àwọn èmi lọ́dúnládé èmi ní Mr. Fẹ́mi Adébáyọ̀ what's the name of this other girl? Tóyìn Abraham mo yìn wọ́n try because mo ní connection láti tò owó yẹn jọ conscience mi ò lè tò owó yẹn jọ kí n má lè mọ bí ó máa ṣe padà wá bó ṣe máa padà wá ìyẹn ló ń ká mi lọ́wọ́ kò kì í ṣe pé business side of the show. exactly so tí bá ní ẹni tó lè báwo ni ṣe fẹ́ sọ tó lè dá mi lójú pé màá ró àwọn investor màá rójú investor mi ò ní 150 million mi tiẹ̀ ní 10 million but tí bá I can mobilize it I can get it but mo láti ní assurance pé àwọn tó dáwó yẹn o owó wọn máa padà. so yẹn ẹnu ìmú wa ń sìn so tí bá ti ṣe research ẹ tí bá mọ̀ pé owó yẹn o wọ́n á rí padà return on investment then máa ṣe so ibi tá a wà ń sìn nìyẹn. àgbà ò ní tán lórí ilẹ̀ mo fẹ́ fi eléyìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti máa wá darapọ̀ mọ́ àwa ètò Oyin Mọ́mọ́ láti wá dáwọn olólùfẹ́ yín lò lákòótán àwọn ọdún 2027 bọ̀ ọdún ìdìbò tún ni kí ni ọ̀rọ̀ ìyànjú ráńpẹ́ tẹ́ni fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n máa fẹ́ dìbò tí wọ́n máa fẹ́ yan èèyàn kan tàbí ìkejì sí ipò gẹ́gẹ́ bí aṣojú wọn. mo ń gbàdúrà pé kí 2027 yẹn dé kí bó dẹ̀ ṣẹlẹ̀ àdúrà tá a máa kọ́kọ́ gbà nìyẹn ká tó àmọ́ bí tá à ń lọ sìn kò tí ì sí ìyànjú nǹkan bó ṣe ń lọ lọ́wọ́ yìí ó ṣeé ṣe pé ká má rí bó kankan ó ṣeé ṣe pé ká tiẹ̀ má ní Nàìjíríà kankan tá a fẹ́ tàǹtà sí so jẹ́ ká gbàdúrà yẹn náà ká tó sọ̀rọ̀ ìbò àtẹni tí a máa dìbò fún yẹn lójú ń sìn. ẹ̀yin yẹn wá lórí ètò Oyin Mọ́mọ́ gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ wọn ni ká kọ́kọ́ gbàdúrà ààbò ká gbàdúrà àlàáfíà kó tiẹ̀ tó di pé a bẹ̀rẹ̀ sí ní tẹ pósítà a bẹ̀rẹ̀ sí ní ṣe torí tẹ́ẹ̀mí àti yín bá ní ká má parọ́ fúnra wa àmọ́ borílẹ̀-èdè Nàìjíríà ṣe rí lé ní báyìí gbogbo wa ń sìn kò fẹ́ dàbí palẹ̀ fojú méjèèjì sùn mọ́ téèyàn bá gbọ́ knockout gan sìn yàn sábọ́ta ni pé ẹgbàá mi ará àdúgbò 911 mẹ̀kúnnù nìyẹn kọ́lọ́n ṣàánú èèyàn dádì láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Concept tí wọ́n ṣe onígbọ̀wọ́ àti agbátẹrù ètò Oyin Mọ́mọ́ wọ́n bá pè mí mo ní kí ló ṣẹlẹ̀ bá ní ẹ̀bùn yìí kéré fún dádì
pé báwo la ṣe fẹ́ ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ògbóǹtarìgì mo nífẹ̀ẹ́ tán fi dá wa lóhùn náà lẹ̀ fi máa bá wa gbà pé ẹ ní bínú torí ọmọ la jẹ́ fún yín ẹ wà lára àwọn tí wọ́n jẹ́ kí iṣẹ́ yìí wù wá táwa náà ṣe ń tẹ̀síwájú nípa ìfẹ́ olùgbàlà bá mi kì yóò sí nǹkan ìgbà o. ẹ ṣe tí wọ́n ti wá ní. má jẹ́ ká sọ̀rọ̀ jù ọjọ́ ọ̀kẹ́ ẹ ṣe iléeṣẹ́ yọ̀ níjó náà ọwọ́ yẹn á máa rókè. ẹ̀yin wọn lórí ètò yìí mọ̀mọ́ Patrick Doyle lágbà lálejò lẹ́ni fún gbogbo àwa tí a dàgbà mọ̀ wọ́n lẹ́nu iṣẹ́ yìí tí a sì rí pé lẹ́nu iṣẹ́ yìí orúkọ wọn ò bàjẹ́ orúkọ yẹn ń gbèrú sí mo kí wa because at the end of the day inú wa dùn pé àwọn bàbá yìí ṣì wà pẹ̀lú wa ara wọn le wọ́n dẹ̀ ṣe ń ṣiṣẹ́ tí wọ́n yàn láàyò. ibi tí a máa rí mọ́ lélẹ́yìí lórí ètò lẹ́ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n bẹ̀ yín kò ní dáa kí iṣẹ́ tí ìwọ bá ṣe ní búburú kó jẹ́ pé ọmọ ẹ ló máa kẹsàn-án ọmọ ẹ ò mọ̀ ń payàn. a rí àwọn ènìyàn kan nítorí pé wọ́n fi yín jẹ ipò wọ́n fi yín sí ipò bóyá ẹjọ́ ọlọ́pàá ẹ lè jágbẹjọ́rò ẹ lè jẹ́ èèyàn kan tó ní ipò tẹ́lẹ̀ mọ̀ pé ipò yín yẹn ẹ lè fi ran ọmọ làkejì lọ́wọ́ ẹ̀yin ò wá ṣe o ẹ̀yin wá mú ipò yẹn ẹ wá rangun apá sí ẹ wá ran kan ṣọmọ iná máa ń dilẹ̀ lẹ́yìn aṣoṣù jẹ bẹ́yìn ò bá rí yín mú bíbọ́ lọ́wọ́ ọba tó wà lókè àmú yín kò wá ní dáa kó wá jẹ́ pé iṣẹ́ ọwọ́ ti yín tó burú kúkú jáì tí ò ṣeé ṣí kọ́tìǹbà lẹ̀ máa wá fílẹ̀ fáwọn ọmọ káwọn ọmọ yín wá máa sọ́fà nǹkan tán mọ̀dí nítorí ẹ̀ ni mo ṣe bẹ̀ dákun tọ́jú ìwà rẹ̀ ìwà ni gbogbo nǹkan tó bá máa júwe èèyàn kàn wá júwe ẹ̀ dórí ìwà ẹ̀ òun ni mo ṣe ní ẹjọ́ ìwà tó bá máa pa ọmọ làkejì lára ẹ má jẹ́ ká wú ẹ jẹ́ ká rántí tiwọn náà ẹ jẹ́ ká máa ro tiwọn ká tó ro tiwa wọn ní tó o bá fẹ́ kàn ṣe fún ẹ má ṣe fọmọ làkejì o òótọ́ bẹ nìyẹn orúkọ tèmi ò yí padà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ká tún fi ire àti ìdùnnú pàdé níjọ́ mìíràn ó dìgbà o. Oy mama